Appreciate your ṣẹ́gun mo dúpẹ́ lọ́wọ́ ẹ o kádùrọ̀tì bá máa dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ wa yòókù náà o ṣẹ́gun mo dúpẹ́ o mo really appreciate your effort ẹ o ṣé o ṣókọ mi wọ́n ti jáde ní tiwọn jàre. Wà láti ṣe mi wà yìí ṣé dà pé kí ti wà ní Italy padà ni. Bẹ́ẹ̀ni náà like seriously wo Nigeria ti sún mi jàre pátì yìí náà ni mo wá fún pé kì í ṣe kọ́ta máa ṣe náà ní Nàìjíríà báyìí ẹsẹ̀kẹsẹ̀ kí n máa padà lọ sí Italy dé. Okay, I just want to later. Bye. Wanna get you po? And she's beautiful. Come up, oh. Why give me money? Please, more. We don't come over. Okay. Yeah. I'm going to. So okay, I'll be there. Wow. Hello? Call me. Nobody wants to run. Nobody wants to run. Give me go. Come on, my full housewife. Roll up. Come down below when you want to run. Come down below now. Nobody wants to run. Be the just full housewife. Who kidding? Ó ṣe ṣe o. Ó ṣe ṣe kini. Irú ẹni kò lè ṣe ṣe láíláí. Kò lè ṣe ṣe roll up. Call me. Wo tó bá jẹ́ pé ìyẹn ni kò lè ṣe ṣe rárá ló pa kò lè ṣe ṣe o báwo ló ṣe máa sọ fún pé kí n má ṣiṣẹ́ kò tẹ̀lé workout ní rárá kò lè workout rárá o. Ó ṣe ṣe o kò ṣe ṣe o I've said what I want to say so let me be. irọ́ ló ń pa tell me is a lie wo ó máa ṣe jẹ́ màá tiẹ̀ bóyá mo máa ṣiṣẹ́ o àbí mo ò ní ṣiṣẹ́ o ká máa wọ̀ ọ́ lọ́jọ́ yẹn. wo ti tẹ́ ló sọ yẹn mo ti sọ tèmi now it's final. ọ̀rẹ́ kí ló ń bá mi sọ
me the full housewife. I'm making no sense. Oh, come on. Mo ti gbọ́ ẹ. Èmi ò lè ṣe full housewife o. Mi tẹ̀lé ṣe full housewife rárá. Ó ń tọra ẹni. Ó kàn sọ tiẹ̀ sápò ni. Ó ń tọra ẹni. Wo ọ̀rẹ́. Ó fẹ́ sáré bá dáná jàre. Later then I'll máa sọ̀rọ̀ later. Okay, alright. You should. Adu. Ibo ni oúnjẹ mi wà? Adu, ibo mo bá sọ̀rọ̀. Okay, Adu, ibo oúnjẹ mi dà. Adu, oúnjẹ mi dà. Oúnjẹ mi dà. Ṣé o tún jẹ oúnjẹ nílé yìí ni? Kí ni? Oúnjẹ wo ló ń béèrè lọ́wọ́ mi? No, sọ fún mi. Oúnjẹ wo ló ń béèrè lọ́wọ́ mi? Ṣé bó ti sọ pé ní pé kí n má ṣiṣẹ́? Ó dá ń gbà yẹn. Gbà tó sọ pé kí n má ṣiṣẹ́, kò dẹ̀ sí oúnjẹ tó tèmi náà máa ṣe fún ẹ. So, jẹ́ ká jọ máa ṣe bẹ́ẹ̀ lọ. Jẹ́ ká jọ máa ṣe bẹ́ẹ̀ lọ, ṣó ti yé ẹ. Ṣé kò tó máa sọ nílé yìí ni àbí? Ó sì ti bẹ̀rẹ̀. Báwo ni màá ṣe wà nílé tí mo ní jẹun? Ó kò tó pé mo ní tó máa lọ ṣiṣẹ́ ń sìn ní ìwádìí gbé kìíní. Ok, ṣé ìgbà tí mo fẹ́ tí mo sáré kò lọ ṣiṣẹ́ ni mo ní kó máa ṣiṣẹ́ kó wà nílé? Ṣé kò tó fẹ́ máa ṣe nìyẹn? Tí bá jáde, tí bá máa wọlé, tó bá ṣòfò ẹ̀wọ̀ má dáná fún mi. Wáyé kò tó máa ṣe fún ẹ. Àlàyé kò sí ìkọ̀kọ̀ tó fẹ́ ṣe. Mo ò dáná yẹn kò ṣe fẹ́ gbọ́. Mi ò ní dá. Tí bá ti jáde. Kò sí ìkọ̀kọ̀ tó fẹ́ ṣe. Tí bá máa wọlé. A ní kò sí ìkọ̀kọ̀ tó fẹ́ ṣe. Pé ilé èmi mọ nílé. Pé kí wá ni? Tọ́ pé lèmi ni. À ń so. Mo fẹ́ lówó. Dáná sóúnjẹ fún mi kí n jẹun. Ọmọ ní pé mo lè jẹun for what? Pé òun tọ́ mi. Òun tọ́ mi. Tí bá máa jáde lọ, tí bá máa wọlé, kò jẹ́ máa yẹ kí bóúnjẹ. Má jẹ bóúnjẹ. Àlàyé sà, tẹ́ bá wá bóúnjẹ kí lẹ fẹ́ ṣe? Kí ni dada ìfẹ́ dà? Ó ò lè ṣe kankan. Fún wo lórí yìí? Call me. Kí ni mo tẹ̀ sọ ọ̀gbọ́n? Kọ́ wọn. Fóònù ẹ̀rígì o. Kọ́ wọn. Tó bá wẹ̀ kó dáhùn, tó bá wẹ̀ kó má dáhùn kó tẹ̀ kàn án.
Hello? Oh, má bínú, jọ̀ọ́ má bínú. Ibo. Okay, the same spot. Okay, are you missing? Okay. Ta ló pè gan-an tó ń gàn bilebile lálẹ́? Níbo ló tiẹ̀ ń lọ? Wọ́ tó bá fi lè jáde bó ṣe wà èmi gan jáde ni. Nínú máa jáde tèmi gan ni straight. A lọ kí àwọn tèmi àwọn èèyàn rẹ̀. Ohun tó bá wù ibi tó bá wù ní kó lọ kò tẹ̀ pé èmi tèmi. Wọ́ máa jáde tèmi sí. Yes, coming. Bàbá ọkọ mi. Ẹ kálẹ́ sá. Ọwọ́ wọ́n ṣe jáde sí náà láìpẹ́. Abẹ́rẹ́ ọlọ́run ni bàbá ọkọ mi. Iṣẹ́ ń kọ́. Adúpẹ́ o, iṣẹ́ ń lọ dáadáa. Yín náà ń kọ́. Àwọn ìyàwó àtọmọ yín ń kọ́ o. Òkè o, iṣẹ́ ń lọ dáadáa. Òkè tẹ́ bá ti délé ẹ bá máa kí wọn o. Màdé fi nǹkan ránṣẹ́ sí fúyàwó yín àtọmọ. Ilé olúwa ń kọ́. Ọwọ́ bàbá ọkọ mi. Gbádùn lọ́wọ́. Abẹ́rẹ́ báyìí. Ọlọ́run la fi mí. Bàbá ọkọ mi kí lè máa jẹ kí lè máa mú báyìí. Ẹ̀wọ̀n oúnjẹ important nǹkan tí mo bá lọ́ important jíjẹ lọ́wọ́ tí mo wà yìí. Ọ̀dà ń gbà yín ká ṣe ní sùúrù náà. Ẹ̀lẹ́gbọ́n tí ọ̀jẹ̀ kan bá dé tán nǹkan tí mo bá ti ọkọ̀ parí ẹ̀ náà bí after ẹ̀wọ̀n ní ti bá gbá mo máa jẹ. Ó kì í gbà yín kò sí problem. Bóyá kẹpẹ wọn náà sọ́dọ̀ àwọn lè tètè máa bọ̀. Mo ti try nígbà wọn látàrọ̀ nígbà wọn wà lóṣù wọn. Nẹ́tíwọ̀kì àwọn àdúgbò wa nìyẹn. Ó máa yìí lọ sáfíìsì ẹni bó ṣe máa ń ṣe nìyẹn. Bàbá ọkọ mi ẹ máa flẹ́ńjọ ẹ wọ́n fresh. Fresh kẹ èyí tó ju yín dùn. Ẹ̀gbọ́n mi ń try o. Wọ́n try akókó ríṣẹ́ wọn náà. Ẹ fẹ́ sọ pé wọ́n try tó. Akókó try náà akókó try. Àwọn ọ̀rẹ́ yín kọ́. Ok o. Ìgbà tí sọ pé ẹ̀ tí ìjẹ̀ púpọ̀ ẹ̀ tí ìmú báyìí ẹ máa ń wọ bí akápẹ́ kí báyìí ń gbómi wá ń kọ́. Omi important kan tí mo ti kọ́ bá lọ́sẹ̀ ìfọ́pọ́ owó important wò. Ó dá ń gbà ẹ̀pẹ̀ wọ́n yín o síra kọ́ ní tètè máa bọ̀. Máa tún nígbà wọn sin nígbà náà bá ṣe kó lọ. Nẹ́tíwọ̀kì ó ti máa lọ. Sọ́dọ̀ àti bá kọ̀ sí lọ bẹ́ẹ̀ wọn mọ̀ pé wàrà ló máa tètè máa bọ̀. Still the same thing o. Wọ́n bá yàn lọ. Bí àkẹ́ṣe ní sọ̀rọ̀ jẹ́ nẹ́tíwọ̀kì bó ṣe máa ṣe yẹn wò.
Bọ́rọ̀ àdúgbò wa ṣe rí ní ìjà rẹ̀. Wọ́n bá àti lọ sí ìgbà tí mo lè bá aṣọ lẹ́yìn pọ̀táǹtì. Nọ́mbà wọn ò tún lọ mọ́ ni. Nígbà wọn lọ látàárọ̀. Ilẹ̀ máa ṣe báyìí. Báwo máa dúró dín tó fi máa dín ní lára. Okay, ń bá ẹ lọ. Okay, kò sí problem. Yes. How are you? How are you? What's up, baby? How are you? How was school? Àwọn grandma náà kọ́. Àwọn àkókò ní gbogbo ẹ̀ ṣiṣẹ́ ń lọ. Ó bá lọ ti di bí kẹ̀yìn o. Àwọn fẹ́ kọ́. Báwo ni ẹ tó ṣe introduction fún wa láìpẹ́? Ó pọ̀ kí lẹ máa jẹ kí lẹ máa mu? Ìwádìí wọn kọ́. Àì tí dáná tètè wọ́n kọ́ gbé kí wá fún yín lórí kó tó ní pé máa jẹun. Ó tóbi. I'm coming. You're still until, so don't stop me. I begin to Martin,